epo ọ̀bọ̀ yìí nìkan náà ni ẹni ọrùn rẹ̀ wú tí sàn gbóná ìwọ lọ sọ omi ìfẹ́ra ìwọ tí kòkòrò mú tí ọ̀sán tó légbò àbí tí ò tí ì légbò fẹ́ra yóò sàn àtúmọ̀ dànù àdíẹ̀ yẹn. àtúmọ̀ dà sínú àdíẹ̀ yẹn. bẹ́ẹ̀ ni wọ́n bá fẹ́ lò nínú àdíẹ̀ yẹn síbi ọmọdé tíntínní tí ẹni tẹ́ bá tó lè pọ̀ bọ̀ yìí. bẹ́ẹ̀ ni àwọn tó gbó òru máa ń mú tẹ́ máa jẹ yín lóru kàràkàrà àbí tí gìrì máa ń mú. tí ó dàkú lójú oorun máa ń pè lógun òru. ogún òru a máa di wá kú. a máa di wárápá. kò ní ti di wárápá yóò kọ́kọ́ di wá kú. wá kú. oríṣi méje ni ẹ mọ sọ́rí. wá kú ń bẹ wá gbọ̀n ń bẹ gbárí ń bẹ ọ̀rẹ̀rẹ̀ ń bẹ ogún òru ń bẹ tó ti yé yín. bẹ́ẹ̀ ni ṣubúṣeré ń bẹ sìnrànwó ń bẹ. sìnrànwó ń bẹ. tí yóò dùn báyìí láàrin ìṣẹ́jú márùn-ún àyà rẹ̀ ni wọ́n kọ́kọ́ já wá pàrà yóò sì òyìnbó wọn máa pè mí ní sísọ tí ó sì lọ báyìí tó kàn sì lọ yóò tún sọ lẹ̀ díẹ̀ ni wọ́n máa ṣe yàn ipò ọ̀bọ̀ ilé oògùn ẹ̀ ẹ wàá dànù àdíẹ̀ yẹn bọ́ tó bá dàdíẹ̀ yẹn dànù àdíẹ̀ àgbọn àdí òróró coconut oil dànù ẹ̀ máa mu síbi ọmọdé kékeré lálẹ́ tó bá fẹ́ sùn àtúmọ̀ máa fi para bàbá wa fẹ́ fi ṣàwúre ìtajà yẹn wọn á kọ́ táwa bá fi ṣe àwúre ìtajà tó fẹ́ kọjá ọmọ wa. gbọ́ o àwúre ìtajà ni bàbá tó fẹ́ sọ yìí o lórí èpo ọ̀bọ̀ yìí kan náà ni àbí bàbá. èpo ọ̀bọ̀ kan náà ni. lórí èpo ọ̀bọ̀ yìí kan náà ni o kí wàá lọ mú ẹ tí wò fi lè máa ṣe àpérógrámù ṣé ẹ máa lọ́ọ̀fù yá máa ṣe ẹ bàbá á gbádùn yín. èpo ọ̀bọ̀ yìí kan náà bẹ́ẹ̀ ni lálọ́ tí ó kùnà dáadáa kì í sùn tán náà wúrí pèpè ẹ lọ mọ ìwé wá alọ bẹ́ẹ̀ni ata tí mo mú lọ́rùn ló kù sí mi lọ́nà ọ̀fun bẹ́ẹ̀ni tí mo mú lọ́wọ́ rẹ̀ kan bẹ́ẹ̀ni atajọsí ibi ṣe é ṣe nu tí a bá ti ṣe bá àtàwọn ti po ọ̀bọ̀ mọ́ tẹ́ bá ti gún èpo ọ̀bọ̀ mọ́ ẹ wàá fi iyọ̀ síbẹ̀ díẹ̀ sí ẹ pò mọ́ sí ẹ máa fi fọwọ́ owó máa dúró lọ́wọ́ èèyàn gbogbo tó bá ti pa kò ní máa bá àìsàn lọ lórí ọmọ kò ní fi wàhálẹ̀ fúnra rẹ̀ ọ̀jẹ̀ bó ti jẹ́